أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ukiwane kiki àlàáfíà ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run orí ajẹ́njẹ́ tán Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé èyí tí a fi bára wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ láti iléeṣẹ́ wa Qiblatyn Travels Tours yóò mọ̀ dá lórí wípé láyé àtijọ́ bàbá kan àti ìyàwó rẹ̀ wọ́n ń ṣe 100 years anniversary léyìí tí wọ́n ti ń bẹ nínú ìgbéyàwó wọ́n wá ń béèrè lọ́wọ́ àwọn méjèèjì wípé báwo lẹ ti ṣe tẹ́ fi lo ọdún tó pọ̀ tó báyìí nínú ìgbéyàwó léyìí tó sì dá wa lójú wípé ẹ̀rí ń tẹ̀mí kọ̀ lára ara yín bàbá yìí wá ń fèsì wípé bẹ́ẹ̀ ni nítorí wípé àwa dàgbà sí àsìkò tó jẹ́ wípé bí nǹkan bá bàjẹ́ a máa ń tún ṣe ni bí fóònù bá bàjẹ́ a tún ṣe bí calculator bá bàjẹ́ a tún ṣe ó níṣẹ́ wá rí ẹ̀yin ọmọ ìsìn yìí ẹ̀yin dàgbà sí àsìkò tó jẹ́ wípé bí nǹkan bá bàjẹ́ ẹ̀ ní fẹ́ tún ṣe ẹ̀ sọnù ni bí fóònù bá bàjẹ́ a ní fẹ́ tún ṣe torí dédé iye owó tá a fi tún ṣe gan yóò fẹ́ ṣe dédé owó tá a fi ra ìmí ń túmọ̀ yìí pé nígbà náà lọ́hùn bí nǹkan bá ṣe ìgbéyàwó wa a máa ń sáré àti tún ìgbéyàwó wa ṣe ni àmọ́ nísìnyí bí nǹkan bá ṣe ìgbéyàwó tí ẹ̀yin máa ń sáré àti túká ni ló fi jẹ́ pé ọkọ á máa tẹnumọ́ divorce ìyàwó náà á máa tẹnumọ́ divorce bẹ́ẹ̀ sì ni obìnrin tó fẹ́ wọlé ọkọ ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé òun ò mọ gbogbo nǹkan ọkùnrin tóun náà fẹ́ fẹ́yàwó òun náà gbọ́dọ̀ nígbàgbọ́ wípé òun ò mọ gbogbo nǹkan obìnrin tó bá ti nígbàgbọ́ nínú wípé gbogbo nǹkan lòun mọ̀ irú obìnrin bẹ́ẹ̀ kò ní dùn control fún ọkùnrin kò sì ní gbọ́rọ̀ sí ọkùnrin lẹ́nu bẹ́ẹ̀ sì ni tọkùnrin bá bá wí yóò mọ rí ní rí pé wàhálà rẹ̀ pọ̀ àbí alátẹnumọ́ ni òun làfà akọrin ló fi sọ pé ìzàzà abal ìtaàbù fàlẹ́ ìsàwùdùn wọ̀yẹ́bùkọlù wùdùmọ̀ bákìyàl ìtaàbù ó nígbà tí ò bá ti sí báwí mọ́ nígbà tí ò bá ti sí correction mọ́ a jẹ́ pé kò sí ìfẹ́ mọ́nu ó ní àmọ́ ìgbà tá a bá sì ń rí correction tí ọkọ bá ń sọ fún ìyàwó pé ó ṣe eléyìí ó kù díẹ̀ káàtó ó ṣe eléyìí kò dùn mọ́ mi nù a jẹ́ pé ọkùnrin yẹn fẹ́ràn rẹ ni nítorí wípé ẹni tí ń sọ̀hún ó dáa ju ẹni tí ń wọ̀ ọ́ lọ torí pé ẹni tí ń wọ̀ ọ̀hún ó mọ tí ó padà dá lára látara àìsọ̀rọ̀ rẹ̀ yẹn bákan náà ìwọ ọkùnrin ìwọ náà mọ̀ rí ààrẹ ní rí pé gbogbo nǹkan ló mọ̀ nǹkan míì náà bẹ tí wọn náà lérò kó tọ́ tíyàwó sì sọ fún ẹ pé kò tọ́ mọ̀ wá rí ní rí pé ọkùnrin ni mí ṣé ìwọ ló máa kọ́ mi ní tí ń ṣe ni nítorí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún àwọn sàábẹ̀ rẹ̀ lọ́jọ́ kan pé ẹ̀yin sàábẹ̀ mi ẹ lọ fa orí yín àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́run gbogbo àwọn sàábẹ̀ anabi gbọ́ ṣùgbọ́n ẹnìkẹ́kọ́ nu wọn ò dìde wọn ò sì yíra padà inú anabi bàjẹ́ wípé ẹ ti rí mò ń bá yín sọ̀rọ̀ ẹ sì yíra padà ìyàwó anabi ló wá pe anabi sẹ́yìn wípé ọ̀gá ẹ mọ̀ wulẹ̀ fẹ́nu bá wọn sọmọ ẹ̀yin ẹ wọlé ẹ wá fa orí yín tẹ́ ẹ bá fa orí yín ẹ wá jáde tiwọn nígbà tá anabi ṣe bó ti rí òun anabi jáde gbogbo àwọn sábẹ́ rí anabi pé anabi ti fa orí rẹ̀ ẹ̀rù bá àwọn jìnnìjìnnì mú wọn pé àṣẹ ń tá anabi ń sọ ohun àṣẹ òótọ́ ni àṣẹ anabi serious pẹ̀lú ẹ̀ nǹkan kó ọbẹ̀ sí lọ fa orí wọn tá anabi ò bá tẹ̀lé tíyàwó ẹ̀ sọ ẹ̀ rí wípé kò ní í ṣe tó tọ́ lásìkò tó tọ́ nígbà míì náà ń bẹ tó jẹ́ pé Ọlọ́run lè mú ọgbọ́n jáde nínú ọ̀rọ̀ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ tí ń da ìgbéyàwó wò náà ni kí ọkọ mọ̀ ṣe nàmíbì man bẹ́ẹ̀ sì ni obìnrin ò ní fẹ́ràn irú ẹni bẹ́ẹ̀ irú ẹni tó jẹ́ pé kò ṣe bá sọ̀rọ̀ kò ṣe fọ̀rọ̀ lọ irú ẹni tó jẹ́ pé tẹ́ ẹ bá mú ìmọ̀ràn wá nígbà tẹ́ ẹ̀ ní làákàyè rárá ni ó gbọ́dọ̀ appreciate làákàyè ìyàwó rẹ̀ bákan náà tá a bá fẹ́ kí ìgbéyàwó wa kó last tá a fẹ́ kí ìgbéyàwó wa kí ó bá wa kalẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú ká ní àdìọ́kàn wípé kò sẹ́ni tó perfect tó o bá fi ọkọ rẹ lẹ̀ nítorí pé ọkọ rẹ ń fún ọ lẹ́dík àbí o fi ìyàwó rẹ lẹ̀ nítorí pé ìyàwó rẹ ń ṣe tó kù díẹ̀ káàtó ẹlòmíì tó fẹ́ fẹ́ náà òun náà ó ṣe nǹkan tí ó dùn ọ́ òun náà ó ṣe tó kù díẹ̀ káàtó ó dà gẹ́gẹ́ bí ẹni tó bínú la fóònù kan mọ́lẹ̀ ni bóyá nítorí pé fóònù yẹn ó ń hangi tó bá ra fóònù míì náà fóònù yẹn náà máa ní another problem kò sí bó tilẹ̀ wù kó pẹ́ tó ó máa rẹ fóònù yẹn ìgbéyàwó tó bá ti ń gùn á fẹ́ rẹ obìnrin ìwọ ọkùnrin ló ní jẹ́ kó rẹ̀ á fẹ́ rẹ ọkùnrin ìwọ obìnrin náà ìwọ náà ò ní jẹ́ kó rẹ ọkọ rẹ̀ àmọ́ tó bá ti rẹ ẹnìkan tẹ́nìkejì wá ní inú wọn ráyè wàhálà ẹnìkan bá gbé wèrè dé èmi náà ó gbé wèrè pàdé rẹ̀ wèrè yẹn náà ní padà tú ẹ̀mí èjìká ẹnìkan gbọ́dọ̀ gbìyànjú kó jẹ́ ẹni tí ó mọ̀ káàmù ẹnìkejì ẹ̀ láti jẹ́ kí ó mọ̀ wípé àní mission tá a wà lórí ẹ̀ yìí a gbọ́dọ̀ sọ di mission successful bákan náà tó bá di wípé wa in adamu talaqa fa inna Allaha sami'un alim tó bá di pé ẹ̀ lè ṣe mọ́ ẹ̀ lè rí túnṣe mọ́ ó ti di pé àlámà túká náà ni tẹ́ ẹ bá fẹ́ túká náà ẹ túká ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀ túká débi pé ẹ mọ̀ á pòrí kóòtù ẹ mọ̀ túká débi pé ẹ mọ̀ wá jà lórí ọmọ ẹ mọ̀ túká débi pé ẹ tún máa sàsíra yín ẹlòmíì ó tún máa sàsí obìnrin ní pé tẹ́mi ò bá ti lè fẹ́ o ẹnìkan ò ní fẹ́ mọ́ obìnrin náà máa sàsọkùnrin pé tẹ́mi ò bá ti lè dúró nulẹ̀ rẹ o
ẹnìkan ò ní dúró sínú ilé rẹ̀ mọ́ irú divorce báyìí Ọlọ́run ò fẹ́ ẹ lóòótọ́ ìyẹn lè má láìkì fóònù mọ́ ìyẹn lè má láìkì tẹlifíṣàn nínú yàrá ẹ̀ mọ́ ìyẹn lè má láìkì nǹkan mọ́ àmọ́ gbìyànjú kó o tún ṣe ná tó bá gbàgbà tá a bá tún ṣe yìí kò gbà tuntun ṣe mọ́ tó bá fẹ́ kọ́ ọ́lẹ̀ náà má fi ẹnu burúkú má fi kọ́ ọ́lẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kọ́ fóònù lẹ̀ ni ẹ mọ̀ ẹgbẹ́ kò ní sọ pé fóònù tó ń fẹ́ kọ́ ọ́lẹ̀ yìí àìsàn báyìí ṣe kò ní fi ẹnu bàjẹ́ á tún pákéjì ẹ̀ náà ni pé fóònù yìí kódà ó dáa púpọ̀ ó kàn wọ́n mi kí n kọ́ ọ́lẹ̀ nítorí kó lè bá a rí ta fún ẹlòmíì ìyàwó rẹ tó fẹ́ kọ́ ọ́lẹ̀ ó mọ̀ pẹ́lú mi ló máa fẹ́ má fi ẹnu bàjẹ́ má tú àṣírí ẹ̀ síta má tú wá dúró pé àní kò ní rẹ́nì kankan fẹ́ bẹ́ẹ̀ náà lọ́kọ tí wọn náà rẹ filẹ̀ ẹ má ríra yín kẹ́ máa gbéra yín ṣépè káàkiri kọ́ wá rí pé ẹ̀kọ́ Islam wà dà ní ara yín eléyìí ni ó mọ̀ jẹ́ ọ̀rọ̀ ṣókí nípa kí ní ń fa tí ìgbéyàwó tí fi ń tètè forí sán ní àsìkò tá a wà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn rẹ̀ díà láti ṣe àtúnṣe ọkùnrin mi náà dẹ̀ fẹ́ ṣàtúnṣe ìyàwó náà ń ríra ẹ̀ ní wípé àìtúnú mo mọ̀ tán ìyàwó mọ̀ mọ̀ tán ọkọ ìwọ náà mọ̀ mọ̀ tán kò sí ẹni tó ní mọ̀ tán tó kọjá Ọlọ́run ọba àlá a fi dédé àsìkò yìí rán wa létí pé umrah December yóò wáyé ní on 26 a dé padà ní January fún gbogbo ẹni tó náà fẹ́ bá wa rìnrìn àjò yìí àǹfààní àti ààyè rẹ̀ sì ń bẹ fún wa bákan náà àwọn èèyàn ti ń sanwó hajj kalẹ̀ ní díẹ̀ àwọn kan sì ti san ní odidi kí wọ́n náà darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n fojú gan ni Kaaba ilé Olúwa ní ọdún tí ó ń bọ̀ mashallah àmọ́ retí oníkálukú yín subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sauti ọgbọ́n Qiblatyn ló dá mi lójú tá ó bá lọ́ngá Hajj àti Umrah tá ò dúpẹ́. Qiblatyn International Travels Tours.